Ẹ kú dédé àkókò yìí o. Ìròyìn yàjóyàjó ni mo mú wá ṣe tí gbọ̀yìn láti iléeṣẹ́ jígí alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Láti ọmọ ọdún 4 ni mo ti ń lùlù o. Ayanwura ọmọ ọdún 6 tó lùlù níbi ètò ìbúra fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ṣàlàyé pé Yorùbá bọ̀ o, wọ́n ní ọmọ tó bá máa jẹ́ àṣàmú kékeré ló ti ń sẹnu sámúsámú o. Èyí ni ìtàn ayé Sọ̀fíàt Ọláìdé tí ọ̀pọ̀ mọ̀ sí Ayanwura lórí ayélujára. Sọ̀fíà ló jẹ́ ọmọ ọdún 6 tó ti ń lùlù láti ìgbà tó ti wà ní ọmọ ọdún 4. Ó ní òun fẹ́ràn láti máa lùlù nítorí pé ó máa ń mú inú òun dùn ni. Sọ̀fíà ló ti ń lùlù níbi ètò ìbúra wọlé ààrẹ Tinubu tó wáyé ní ìlú Àbújá. Ìyá Sọ̀fíàt Mọ́rẹ́níkejì Ọláìdé ní láti ìgbà tí òun ti ń ṣe àkíyèsí rẹ̀ pé Sọ̀fíà fẹ́ràn láti máa lu ìlù ni òun ti mú lọ sọ́dọ̀ àwọn tó nímọ̀ nípa ìlù lílù dáadáa. Ó ṣàlàyé pé ìfẹ́ tí ọmọ òun ní sí ìlù lílù ni àwọn fi àyàn kún orúkọ rẹ̀ tó ń jẹ́ Wúrà nítorí àwọn kò wá láti ìdílé tí wọ́n ti máa ń lu ìlù o. Ó fi kún un pé bí ó tilẹ̀ jẹ́ pé Ayanwura fẹ́ràn láti máa lu ìlù kò dín ẹ̀kọ́ rẹ̀ lọ́wọ́ nítorí ó máa ń ṣe dáadáa nínú ẹ̀kọ́ rẹ̀ àti pé àwọn olùkọ́ rẹ̀ náà máa ń kan sára sí i. Mọ́rẹ́níkejì ní òun kò tiẹ̀ mọ̀ pé ọmọ òun yóò tètè di ìlú mọ̀ọ́ká nígbà tí òun fi fídíò rẹ̀ sí orí ayélujára. Ó tẹ̀síwájú pé inú òun dùn gan-an ni nígbà tí gbajúmọ̀ òṣèré Tóyìn Abraham tẹ àtẹ̀jíṣẹ́ sí òun pé òun fẹ́ kí Ayanwura kópa nínú eré tí òun fẹ́ gbé jáde. Ó rọ àwọn òbí láti máa gbárùkù ti àwọn ọmọ wọn nígbà tí wọ́n bá ti rí ẹ̀bùn kan tí wọ́n ní. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì jígí alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára. Jígí alára. Jígí alára. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo.